àmín. Hello. Hello, Kalesa. Bàbá mi ẹ̀ka lẹ́sà àṣírí ńlá lè tó kílẹ̀ ńlá kọjá sà. Yes, sir. Baba, ọmọ 41 years ni sir. 41 years. Yes, yes. Nǹkan tó bá ìṣòro tí mo ní ni pé kò ṣẹlẹ̀ sí mi tẹ́lẹ̀ o, lẹ́yìn máa mọtí káàkiri. Kò mọtí. But láti mo dé stage kan tí mo kúrò ní company kan ní kíní ẹ̀ wọnú ara. Tó bá ti wà lọ́wọ́ mi ni o, kò sí pé tí mo bá lówó lọ́wọ́ gan sẹ́f tẹ́yọ̀ bá ra tó bá fún mi mọ̀ kí mo. Kò tó bá ti wà. Even kò jówó olówó ẹ̀mí fúnra mi máa lọ bẹ̀. Kíní ẹ̀ bá ti wọ́ra mi báyìí máa ná tó máa tó rà fẹ́yàn. Kíní ẹ̀ tó wá dá ìrìnàjò mi láàmú báyìí. Tó tí mo ṣe jókòó ìgọ́sẹ̀f kò sẹ́ni tó fẹ́ ta sí mi gọ́sẹ̀f. Tó bá ti sówó máa jẹ́ ń tún. Fún kẹ́yìn ọ̀rẹ́ pé ẹ wá gba kíní màá ni mo fẹ́. Kí lẹ fẹ́ lórí ètò ìsà? Kí lẹ fẹ́ lórí ètò ìsà? Má. Kí nìkan tẹ fẹ́? Àdúgbò tí mo fẹ́ kẹ́mi ẹ máa disgrace mi káàkiri. Ṣé Muslim ni yín àbí Christian sà? Muslim ni sà. Ẹ ṣe rí ẹ tó bá jẹ́ ọmọ 41 years tó ti jẹ́ ọmọ 40 ọdún lọ sókè, kódà ọmọ ọdún 25 lọ sókè, kódà ọmọ 20 ọdún lọ sókè sà. Ṣé ń gbọ́ mi alàgbà? Ó yẹ kí bàbá tó bí ọmọ 20 ọdún, ó yẹ kí bàbá tó bí ọmọ 20 ọdún sà, ó yẹ kó ti ní wòlíì àti wàlíì tàbí wòlíì tàbí wàlíì tàbí babaláwo tàbí oníṣègùn tàbí alágbègbà. Ó yẹ kó ti ní nǹkan pàtó nínú ìgbésí ayé ẹ̀ tí fi ń to ìgbésí ayé ẹ̀ kó tó di pé ọmọ ẹ̀ wọ ọmọ 20 ọdún sà. Ṣé ẹ̀ ń gbọ́ mi alàgbà? Mo gbọ́ sà. Nípa ìdí èyí tá a bá rí ó dàbí ìdílé tó wà wọ́n jẹ́ ń lọ bẹ̀ yẹn tó dé ẹkọ́nọ́mì wa ò dáa. Mo fẹ́ ìdílé tó wà tí ò ní dókítọ̀ ẹkọ́nọ́mì wa yóò gbà bẹ́ẹ̀ kọ́lọ́mọ̀jì aṣàìsàn kọ́lọ́mọ̀ ó ṣàánú wa. Nípa ìdí èyí sà, ìyẹn túmọ̀ sí pé pẹ̀lú ọjọ́ orí yín ó yẹ kẹ́ ẹ ti ní wàlíì kan nínú ìgbésí ayé yín sà, age 41. Fún ẹni náà tó mọ tó wálé ayé wá ṣe ẹ farabalẹ̀. Torí tí ẹ̀gbọ́n sẹ́ bàbá ti bá mi jà kò fẹ́ understand. Ẹ gbọ́ tèmi alàgbà, ẹ gbọ́ tèmi sẹ́. Ẹ jẹ́ kí n land náà, mo ń bọ̀rọ̀ mi bọ̀ ni. Age 41 nìyí. Ẹgẹ́ bí ẹni tó bá mọ nǹkan tó ń ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbésí ayé ẹ̀. Ibi tí mò ń lọ nìyẹn. Ó yẹ kó ti ní wòlíì tàbí wàlíì tàbí babaláwo kan nínú ìrìn àjò ìgbésí ayé ẹ̀ fún ìtọ́ni at age 41. Ilé ayé orí afẹ́fẹ́ mo wà yìí, wọ́n jẹ́ kẹ́nikẹ́ni ó tẹ̀ ẹ́. Ilé ayé Ọlọ́run ṣètò ilé ayé bẹ́ẹ̀. Nínú Islam, Rasulullah kí ìkí àti ọ̀rọ̀ Ọlọ́run kó mọ̀ bá a. Màláíkà Jùbí ní àfá ẹ̀, ṣé òun wá èmi ni? Ó sọ pé òun ka Al-Qur'ani Karim. Ìyẹn túmọ̀ sí pé sà at age 41 sà, ẹgẹ́ bí ẹni tó mójútó ìgbésí ayé ẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ẹgẹ́ bí tí ó jẹ́ pé àwọn òbí ẹ̀ náà tó mójútó ìgbésí ayé wọn. Ó yẹ ká ẹ ti rí ẹni tẹ́ máa fọ̀rọ̀ lọ pẹ̀lú stage tẹ́ wà nú ayé báyìí sà, bàbá mi. Nǹkan Muslim nǹkan sẹ́ mo ti lọ church mo ti lọ sí. Muslim ni yín àbí? Kọ́kàdí yín ti tán. Kọ́kàdí ti tán. Operation Saffron ilé ọtí. Gbọ́ mi dáadáa dédé àkókò ìwọ tó ń gbọ́ mi. Ayé mi àti òní bàjẹ́. Mo máa ń sọ gbólóhùn kan, Ọlọ́run aṣẹ̀dá ò dálé ayé ẹ̀ fún mugun ènìyàn. Àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá wọ́n dẹ̀ sọ gbólóhùn yìí, wọ́n ní pé àràgbé láyé, ẹ má jẹ́ kí n tàn yín odidi gbólóhùn náà bàbá yẹn sọ. Ó wá kù lọ́wọ́ ọ̀wọ́ tó o bá gbọ́ bó o ṣe máa dìkóòdì ọ̀rọ̀ yẹn àti àgbékalẹ̀ yẹn àti òwe yẹn tàbí àkànlò èdè yẹn sí. Kò sí kòríta tó dé nínú ayé láyé tí ayé ò ní fẹ́ dẹ̀ láàmú láàyè tó bá wà. Ṣé òun wá èmi ni? Ọ̀tá òsùn. Kò sí kòríta tó dé lókè ìpẹ̀ láyé tí ọ̀tá ò ní fẹ́ ba nǹkan jẹ́ máa yàn lọ́wọ́. Ṣé òun wá èmi ni? Àbò òrùpọ̀ lọ́wọ́ aṣẹ̀dó sọ̀kalẹ̀ wá ni.
àbò rò pé sùtẹ́ rò pé ń da nǹkan rún ó rí báyìí ó kàn rí báyìí físíkàlì pé ó wá da nǹkan rún ni èèyàn náà àtàrí èèyàn náà ni èèyàn náà ló àwa náà lọ́lọ́run dẹ́ síra wa nínú ayé náà ó wá fọ́ bùkẹ́ ẹ mọ́ bára yín pò ó. gbọ́ o ipò tó o wà kò sẹ́ni tó tẹ́ lọ́rùn ṣé òun wá ìmì ni lọ wọnú ayé ok ṣé ẹ tó ń fún lóúnjẹ ṣe kó tó máa gé ẹ níkàjẹ ibi tó ti wù nìyẹn ẹ tó ń fún lóúnjẹ ṣe kó tó máa gé ẹ níkàjẹ ẹ tó ń fún lóúnjẹ ṣe kó tó fẹ́ gbẹ̀mí ẹ tó ń fún lóúnjẹ ṣe kó fẹ́ bo ògo àbáwáyé ẹ jẹ́. ìtàn pè nílé ayé nìyẹn mo ṣe máa sọ pé àtiwá àtèmi àtàwọn ẹ mọ̀ jẹ́ àfọlọ́run lẹ̀ nígbà kọ̀ọ̀kan ẹ mọ̀ jẹ́ káfọlọ́run sílẹ̀ nígbà kọ̀ọ̀kan ayé níkànnì ayé níkànnì ọlọ́gbà ayé mo bá ṣètò.